oko rọ́bà tí mò ń lò tí bá ti bọ̀ ní òbò mi tán tí bá ti bọ̀ pọ̀pọ̀pọ̀ máa yọ jáde máa tún fi sẹ́nu mi máa ṣe bẹ́ẹ̀ ni pé mò ń mu oko máa tún ti bọ̀ padà kó ó ní àwọn feelings kan tí mo miss nípa oko. wọ́n mú àwọn yẹn báyìí wọ́n ṣe kókó owó àwọn èèwọ̀ bẹ̀ tán so àwọn yẹn àti dọ̀ òun wá ń pàdé òun ti jókòó ó ti mú nǹkan tó ń ra fún tán ó wá fọwọ́ ra àwọn lẹ́sẹ̀ ó wá mú àwọn bọ̀bọ̀ yẹn àti dọ̀ òun wá ń pàdé ọwọ́ ló kọ́kọ́ ń lò ó kọ́ sọ́wọ́ báyìí náà nígbà tó fọwọ́ ṣe tóun dira tẹ́tẹ̀lẹ̀ wọ́n á túra ká ló wá mú ọwọ́ yẹn wá síbẹ̀ ló wá mú àwọn ó wá fi pàdé báyìí bẹ́ẹ̀ bí èèyàn gbá wọn sórí iṣíà èèyàn gbé agbọ̀n sórí iṣíà wọ́n ṣe so àwọn tó fi ṣe àwọn yẹn ò kàn délẹ̀ ó kọ́ àwọn yẹn kàn rìn lórí ni òun kò ní ọkùnrin tí ọ̀rẹ́ mi gbé fún mi àṣé ọkùnrin tó ń bọ̀ ọ̀rẹ́ mi sùn ló gbé fún mi àǹtí Ṣeun ọkùnrin tó ń bọ̀ ọ̀rẹ́ mi sùn tó ń dún ọ̀rẹ́ mi òun ọ̀rẹ́ mi tó gbé fún mi ó tún ṣe máa smékì ní mi àti ẹ̀ papọ̀ àǹtí Ṣeun ọjọ́ tó kọ́ introduce bọ̀bọ̀ yìí sí mi ò láìkì ẹ̀ mi ò láìkì bọ̀bọ̀ yìí mi ò láìkì bó ṣe dress àwọn ṣòkòtò tírítírí ló ń wọ̀ kò jẹ́ kí n láìkì ẹ̀ pé at least kókùnrin dress kó ṣe kinní 12 years ń gbà lọ́wọ́ ẹ̀ gbogbo 2 years lọ́wọ́ ọ̀rẹ́ mi ni wàá dé láìkí ẹ o ó ní ohun ọkùnrin tó kọ́ owó ẹ̀ kúrú ní à wàá dé láìkí ẹ ó dé máa wà òkè ọlọ́run tó bá ti wá gbádùn ẹ̀ bó ṣe wà yìí $1 million máa gbà lọ́wọ́ ẹ̀ bí bọ̀bọ̀ ilé ṣe bó lè gbádùn ilé torí kí machine tí mò ń lò ti mọ́ mi lára àmọ́ ìmọ̀ pé ó ní àwọn nǹkan tí èèyàn máa miss touching ọkùnrin touch èèyàn ṣe mọ̀kẹ́ tó di lájọṣepọ̀ kókó gbọ́yàn ẹ sẹ́nu kókó lá ẹ lóbò náà kókó kiss ẹ náà kókó tí kó káwọn bọ gbogbo inú etí ẹ kó táwọn bọ gbogbo ojú ẹ kó wọn fìlẹ̀ kí wọn náà kiss ẹ kí wọn náà mú okó ẹ. nígbà míì tí bá ti oko rọ́bà tí mò ń lò tí bá ti bọ̀ ní òbò mi tán tí bá ti bọ̀ pọ̀pọ̀pọ̀ máa yọ jáde máa tún fi sẹ́nu mi máa ṣe bẹ́ẹ̀ ni pé mò ń mu okó máa tún ti bọ̀ padà kó ó ní àwọn feelings kan tí mo miss nípa okó àmọ́ kí n má parọ́ tàn yẹn jẹ èmi kọ́ ni màá ṣàlọ́ toast ọkùnrin kó wá bá mi sùn àǹtí Ṣeun mo ṣe àgbàká mo rẹ́mi lọ́wọ́ introduce bọ̀bọ̀ yẹn sí mi wípé òbọ̀ yẹn jẹ́ wà ókè kìíní kan bọ́yì ládùúgbò táwọn máa ń ránṣẹ́ ni àkíní kan máa ókè kò sí wàhálà tó bá tilẹ̀ ṣe bọ̀ fọ́ọ̀sì tá kọ́ ríra wa mi ò láìkì ẹ̀ so ọ̀rẹ́ mi máa sọ pé kó máa wọ ṣòkòtò tó wà ókè so ó wà ókè mi ń jọ kan native ló ti ẹ̀ wá mo ti bímọ o àwọn ọmọ mi ò dẹ̀ sí pẹ̀lú mi last born mi go ti wà ní school so mi pẹ̀lú ọmọ kan tó máa mi ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù àjọ máa ń lọ mo náà ọmọ tó ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù òwò eléyìí tẹ̀ bí house girl mi ni abá mi lọ lé àjọ ń bọ̀ láti ilé ẹṣọ gbọ́ ẹ̀ máa dé bí ọmọ mi náà ń ṣá so ti yé ń bẹ̀ yẹn òun ló ń bá mi gbé gbogbo ní bó ṣe tóbi tó àtàwọn ọmọ mi bá wá láti school àtàwọn tó wà ní tó travel out tó máa dé àtàwọn tó ń gbé bò mí tó bá kí mi gbà máa ní ẹ ti wá ṣe weekend lọ́dọ̀ mi àwọn máa wá àwọn ọmọ mi máa ṣe ó ti bá láì láti wá ṣe weekend lọ́dọ̀ mi tó wọ́n máa pọ̀ nílé mi tó máa ṣe bò because mo bímọ tó pọ̀ ọmọ 4 ni mo bí. Àǹtí Ṣeun ọmọkùnrin yìí ojú ètò wa bí mo ṣe rí báyìí lílé ṣe nígbà tó bọ́ bọ́ọ̀sì ẹ̀ báyìí tí mo rí okó ẹ̀ tó kú ẹ̀ Àǹtí Ṣeun orí okó ẹ̀ tó máìkì tẹ̀ máa ń hun dání yẹn tó kú ẹ̀ lọ́sẹ̀gbẹ̀ kan báyìí ẹ̀rù bá mi mọ̀ pé àmọ́ èmi náà máa ń láìkè tẹ́ bá rí dídò tí mò ń lò ẹ̀rù á bá yín tẹ́ ẹ bá rí rọ́bà tí mò ń lò ẹ̀rù á bá yín so bó ṣe wá dé bó ṣe ní kó bọ́ sókòtò ẹ̀ tó ní kó lọ wẹ̀ báyìí visitor room gan ni mo mú lọ mi ò lọ sí main kìíní because tí ìwà tí wà ókè kí n lè bọ́ sí inú yàrá mi kí n lọ lo rọ́bà tí mo máa ń lò àwọn okó tí wọ́n kọ́ rí yìí bókò mi ṣe tóbi ṣó máa lè ṣiṣẹ́ báyìí mo ní kí ló máa ń mú kí ṣe kí ni kan mi ìfẹ́ polówó ọtí kan ló bá pè mí ìwọ náà máa ń rọ́bọ̀ mi n bá sọ bẹ́ẹ̀ fún n bá sọ fún ọmọ yẹn pé ṣáà ní ẹni ọtí kankan nínú fíríjì wa ló bá ní for now pé kò sí ọtí nínú fíríjì o n bá ní kí ni táìmù sọ ọba sọ ọmọ ní kókó mẹ́sàá bá mi lọ ra ọtí yẹn wá fún pàtó rà wá dé fún mo ní pé olùkọ́ra ó ní black ẹ̀ ní kóra mo ní kóra méjì ọmọ yẹn wá ra méjì ó ní ṣègbè mo ní mo wà òkè pé màá mu wine mo pé èmi fojú wò pé ọmọ ló kà pé kò lè ṣe kínní ó ṣàṣe ọmọkùnrin jẹ́ ẹ̀wọ́ bedroom ó wẹ̀ tán mo ní sọ pé kó lè rólọ̀ ó dà mí lò ó lò mo fún ní boxer mi yes máa ní boxer ǹdẹ́ torí máa ra oríṣiríṣi nǹkan but máa travel so mo wá fún ó wá mu ó wọ boxer mi tí mo fún yẹn ó wọ bọ okó yẹn tóbi bọ mi fẹ́ jẹ́ kó mọ̀ pé okó yẹn tóbi ni mo ṣe ń sáré sí ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́ni Tán reality show ó ní wàá ṣe wọn máa kàn jílẹ̀ mi jẹ́ ẹ wò lórí ètò yìí Ògbẹ́ni Tán reality show ni orí YouTube lẹ́sìn ti wò tẹ́ parí mo sì fẹ́ yẹn tẹ́ wà lórí eré Facebook tẹ́ ẹ bá mi lọ subscribe síbẹ̀ sódà bẹ́ẹ̀ kó dá o kẹ́kọ̀ọ́ follow mi lórí Facebook page mi lásán mo sọ fún yín wípé ẹ̀ṣẹ̀ gbọ́ wá láì láti open another one ni ìtàn ló dẹ́tẹ̀lẹ́ wọn sì gbà lọ́wọ́ wa ẹjọ́ tó lọ́ọ́ ẹ bá mi lọ kẹ́ ẹ bá mi lọ follow mi ń bẹ̀ ẹ ní fojú sunkún ọmọ ẹ sì ní dòkú ayé láṣẹ Èdùmàrè ṣé lórí YouTube lẹ́sìn wo gbogbo fídíò ìtàn bẹ́ẹ̀ ni ẹ sì mọ̀ pé ẹyọ kan lójúmọ́ ni ẹ ṣe
kẹ̀dẹ̀ má bá mi share fáwọn èèyàn láti wò. Àǹtí Ṣeun lọ́mọkùnrin mo bá wò pé kí n grab òkú ẹ̀ mo ṣáà ń jẹ́ kára mi máa balẹ̀. Ó ní kí ló ṣẹlẹ̀ mo ní there is one thing about that guy. Gbogbo mo ń sọ fún un ló ń dá mi lóhùn kò ń ṣe ọlọ́rọ̀ púpọ̀ tí máa sọ fún pé ó mọ̀ pé mi ò gbà tòun. Bàbá tó wẹ̀ tán tí mo ní kó fi shampoo fọ orí ẹ̀ ibi tí mo kanra mọ́ dé mo ní kó fi shampoo fọ orí ẹ̀ tán mo ní okay kó máa bọ̀ bedroom yẹn sórí fisa bedroom ni mi ò wọ́n bẹ́ẹ̀ èmi ti wẹ̀ tèmi láti yàrá tèmi wá síbẹ̀ yẹn so mo ní okò ó jókòó mo ní bó ṣe máa fọwọ́ kan bọ̀ ó kó èsì mo ti wá rí yẹn ó wá change mind mi but ṣó lè fún mi ní nǹkan tí mo fẹ́ that's another question. So bí mo ṣe bẹ̀rẹ̀ sí wò pé kí ni mo lè ṣe mo ṣáà ń ka mọ́ra Àǹtí Ṣeun nígbà tó dé ẹ̀kọ́ náà ìgbà tó mo fún ní búlẹ̀tì yẹn mo wá fún ní búlẹ̀tì yẹn mo ti wá wọ singlet lèmi wọ̀ singlet yẹn kò dé lẹ́tàn mo kàn mú tó wẹ̀yìn ni mo kàn fi sọ́wọ́ ni singlet ẹ̀bi díẹ̀ ni so tí bá jókòó ẹ máa wo òbò mi lórí ojú kíní báyìí onítẹ̀ bá jókòó ẹ máa rò bòun so òbí tó ń jókòó sí yẹn òun á pàṣẹ pọ̀ báyìí ìgbà tó dé tí ọ̀bọ̀wọ̀ yẹn ti wá mu búlẹ̀tì yẹn tán sorry ó ti wá mu nǹkan tí mo rà fún tán nígbà tó mú tán ó wá mú wá jókòó nígbà tí wọ́n á jókòó ó wá mọ́wọ́ ó ti mọ ọkàn ó mọ ẹlẹ́kì lọ́wọ́ ó wá mọ́wọ́ ó wá fi ràn àwọn lẹ́sẹ̀ báyìí ọwọ́ tó fi ràn àwọn lẹ́sẹ̀ yẹn Àǹtí Ṣeun ṣé àwọn akẹ́kọ̀ọ́ tó pé magic finger ni wọ́n ní ó wá fi ràn àwọn lẹ́sẹ̀ báyìí ó ń fa àwọn ẹsẹ̀ òun báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ń tú ẹsẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyẹn ó wá fọwọ́ ó fà lọ òun ṣáà tú ẹsẹ̀ òun bó ṣe ń ṣe ó ṣáà ń fà bó débi òbò òun nìyẹn ó wá mú ọwọ́ ẹ̀ báyìí ó wá ń ṣe báyìí kò ní èékánná ó ti gé gbogbo èékánná ọkùnrin nìyẹn small boy ni bàbá yìí o mo ní mo gba 12 years lọ́wọ́ èèyàn ó ní ó wá sí ó ní ìgbà tó ń ṣe bò tán ó ní wàá mọ́wọ́ ó wá ń ṣe báyìí ẹ̀kọ́ náà bí tó ń jókòó sí yẹn pé òun jókòó kò sí space níbi òbò yẹn ju olùkọ́ gbẹni síbẹ̀ ni ó wá mú àwọn ẹ̀ báyìí wọ́n ṣe kókó owó àwọn èèwò bẹ̀ tán so àwọn èèyàn àti dọ̀ òun wá ń pàdé òun ti jókòó ó ti mú nǹkan tó ń ra fún tán ó wá fọwọ́ ra àwọn lẹ́sẹ̀ ó wá mú àwọn ẹ̀ bọ̀bọ̀ yẹn àti dọ̀ òun wá ń pàdé ọwọ́ ló kọ́kọ́ ń lò ó kọ́ sọ́wọ́ báyìí náà nígbà tó fọwọ́ ṣe tóun dira tẹ́tẹ̀lẹ̀ wọ́n á túra ká ló wá mú ọwọ́ yẹn wá síbẹ̀ ló wá mú àwọn ẹ̀ ó wá fi pàdé báyìí bẹ́ẹ̀ bí èèyàn gbára sórí ṣíà èèyàn gbé agbọ̀n sórí ṣíà wọ́n ṣe so àwọn tó fi ṣe àwọn yẹn ò kàn délẹ̀ ó kàn àwọn yẹn kàn rìn lórí ni ó kàn ní sorry baby wọ́n rò pé baby sorry baby do you like it only yes I like it only okay don't worry ó kàn tún mú ọwọ́ ẹ̀ ni ó kàn tún mú síbi ìdọ̀ òun ni ó kàn tún ṣe báyìí ó kàn tún sọ ìdọ̀ òun báyìí ni ó sọ ìdọ̀ òun báyìí bọ̀ òun láì bóyá fọwọ́ ṣe yẹn ọwọ́ yẹn náà rí ìwọ̀n kò ní ohun tó àwọn ẹ̀ bó ṣe fọwọ́ ṣe yẹn òun kàn mú ọwọ́ síbi orí ẹ̀ ni òun kàn gbọ́ àṣàlẹ̀ ni ó kàn ní okay ó kàn gbà wọ́n sí ni ọmọ yìí bọ́bọ́ yìí ò ń ṣe àwọn ọmọ tó ṣe ọlọ́rọ̀ kékeré ni kò tó lọ́rọ̀ pípọ̀ ó kàn tún mú ahọ́n ni síbi òbò òun ó ní okay sorry baby ó ní sorry baby òun ò lè kíìsẹ̀ òun lè láì kéèyàn kó máa kíìsẹ̀ yàn bó dé mọ̀ òun ò kọ́ bó ṣe dírẹ́sì wà bó ṣe kíní kó wá ó ní ó kàn ní okay sorry baby ó nígbà tó máa gbé ẹnu ẹ̀ súnmọ́ tó sùn dọ̀hún ó náà ti ṣe wọn this mouth smell nice but ìgbéraga àwọn ò jẹ́ kóun lè kíìsẹ̀ olókàn ní sorry baby ó kàn fọwọ́ ra àwọn lọ́rùn ni ọwọ́ tó fi ràn àwọn lọ́rùn báyìí wọn tó máa kọ́ lọ ó bọ́ síbi etí òun ó kàn án bọ̀ ní etí òun ó bẹ̀rẹ̀ sí róòlẹ̀ tó wá síbi apá òun ó lá gbogbo bẹ̀ ó wá síbi ọyàn òun ó ní àti ṣeun ọyàn yẹn ni kó ẹ má jẹ́ kó o sọ̀rọ̀ ọyàn yẹn fún yín ó ní ọmọkùnrin yẹn mọ ọyàn mu ó ní ó mú ọyàn mi for good 10 minutes tára mi dí mo lè mọ̀ pé èèyàn mú ọyàn mi ó ní bó ṣe mú mi nìyẹn ó ní òun dẹ̀ lára díẹ̀ ìdókòwò ó lè dáhùn gbé bẹ́ẹ̀ náà ó kàn ṣe báyìí ó ní nǹkan tẹ̀lé ó kàn gbóhùn sí orí bẹ́ẹ̀dì báyìí ni kò wá gbóhùn lórí bẹ́ẹ̀dì dókè ó kàn gbóhùn síbi etí bẹ́ẹ̀dì báyìí ni òun ti ya kan báyìí òun ló bá kó tó kó bọ̀ ni kò jẹ́ wọ́n kankan òkú ẹ̀jẹ̀ ń gbá òun lóbo kò ṣe bẹ́ẹ̀ o bọ̀bọ́ yìí kàn ṣe kí ni ó kàn bẹ̀rẹ̀ sí gbẹ́nu síbi ọyàn òun ni ó bẹ̀rẹ̀ sí mu ọyàn òun ó mú bó ṣe mu ọyàn báyìí ló ń panupó mu ọyàn ó pọ̀ ọyàn méjèèjì papọ̀ ó mú ìtọ̀ òun sì wà ń bẹ́ẹ̀ o but òun kọ́ ló ń fọwọ́ mú kẹ̀hún dúró ó fi ara ẹ̀ méjèèjì báyìí ó fi mú tọ̀hún dúró ó wá mọ́wọ́ síbẹ̀ báyìí ó fi ilé ìbáyìí mú tọ̀hún dúró ó wá mọ́wọ́ síbi èbè báyìí ó wá bẹ̀rẹ̀ sí mú nígbà tó bẹ̀rẹ̀ sí mú ọyàn yẹn wọ́n ní baby please put it just put it I just want you to put it fisi joko fisi wọ́n náà bá kúrò fisi no baby wait
ó ní nǹkan wọ́ bí ọwọ́ kan ni nǹkan mọ̀ pé nǹkan tó kó ìbọn ní òbò òun ni ó ní kò tó ń tu ìbọn ní òbò ó ní kò wọlé tán ó ní kò sẹ́yìn ó kò tí ìbọn tán ni nǹkan ni ó tó ti pé stop shouting ó kàn mọ́ ọ́ sóhun lórí báyìí ó nígbà tó fi ń kíìsì òun ọmọ tóun kó gbẹnu òun sí lẹ́nu láì òun gbó gbẹnu òun sí lẹ́nu ọ̀bọ iná gbẹnu sóhun lẹ́nu gbogbo ojú òun gbogbo etí òun ó fẹ́ láwọn pa gbogbo ọrùn òun. Tí fídíò yóò bá ti wọ 30k láàrin ọjọ́ kan ṣoṣo kẹ́ máa ṣí ẹ̀ káwọn 30k views kó wò ó nǹkan tí màá ṣe fún yín lórí YouTube yìí àwùjọ mo lọ sí miles láti story àtàlọ́ ní story mo ń gbọ́ bí mo ṣe máa arrange ò tiẹ̀ yé mi but you are here you be watching it okú ẹ̀ máa lé òní náà kò yẹ kó o wò á dẹ̀ fẹ́ ṣe fíìmù kan and I need the 5 million máa fà kánú bá sí ìbàyí kó bá jẹ́ 1000 ìwọ ní ẹ máa fi sí ilé tí mo fi sí last time ẹ fi 1 naira báyìí sí ẹ̀yin olówó dẹ̀ ń wò wọ̀ ẹ̀yin lọ́rọ̀ ń wò wà a fẹ́ ṣe díẹ̀ ọmọkùnrin yẹn a fẹ́ ṣe ní movie díẹ̀ ọmọkùnrin yẹn àwọn gbẹnu tá a fẹ́ ṣe ní movie wọ́n ní kí n wá ṣe fún Africa Magic mo ní rárá mo lẹ́yìn ni màá ṣe fún wọ́n ní kí n ṣe fún kí mo lẹ́yìn mo ní orí YouTube mi mo fẹ́ gbé sí iye views ti máa rí ń bẹ alhamdulilayi àwọn náà ló máa fowó lẹ̀ tá a máa fi ṣe àwọn ló máa fowó lẹ̀ máa fi ṣe a fẹ́ kọ́ a fẹ́ ṣe gbogbo ẹ̀ ẹni àmọ́ tẹ́ bá ní ẹ fi support wa 5 million náà lead 5 million mo ṣáà ń bẹ̀ yín ni mi ò ṣáà sakọ ẹ ṣáà ń gbádùn mi mi ò lówó lọ fílẹ̀ kó bá jẹ́ 1000 ló ní fi sí kó bá jẹ́ 2000 fi sí kó bá jẹ́ 50 kọ́bọ̀ fi sí tó bá ti pé mi fi ó pè síbẹ̀ mi ṣe fi ó pè síbẹ̀ mo ṣe fi GTB síbẹ̀ GTB ni màá fi síbẹ̀ ẹ jọ náà ẹ sanu ẹ̀yin rẹ ti ń gbé mi bọ̀ ẹ̀yin ní ẹ máa gbé mi lọ bí mo ṣe ń bó a ṣe ń lọ yẹn díẹ̀ ọmọkùnrin yẹn a fẹ́ sọ di movie a fẹ́ kẹ́ ẹ rí nǹkan tá à ń sọ ẹ jọ nítorí Ọlọ́run ṣé kí n kúnlẹ̀ fún yín ni ẹ jọ ṣé n kúnlẹ̀ fún yín mo fẹ́ náà máa bẹ̀ yín ẹ jọ díẹ̀ ọmọkùnrin yẹn ẹ já sọ di movie mo bẹ̀ yín nítorí Ọlọ́run ó ní báwọn ṣe wá bí ọmọ yẹn kùnrin yẹn ó ṣe kàn án bọ̀ wọn létí ó láwọn létí ó ní àṣìbẹ̀ yẹn tó bẹ̀rẹ̀ ṣe ń dóhun lọ ó ní bó ṣe ń dó báyìí ló mọ̀yàn ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa ń dóbò tẹ́ ẹ máa ń mọ̀yàn ẹ̀ ní kún kékeré tẹ́ ẹ máa ń dóbò kì í ṣe pé èèyàn tó pé ẹ máa ń mọ̀yàn kan tó dóbò àwọn kan máa mọ̀yàn kan tó dóbò tó máa ń dóbò lọ́wọ́ wọn máa gbẹ̀mí sẹ́gbẹ̀ẹ́ kan àbí kan máa ṣe báyìí no àwọn kan bó ṣe ń mọ̀yàn wọ́n ṣe máa ń dóbò òwe tẹ́ bá ń mọ̀yàn tẹ́ máa ń dóbò ẹ̀ ní kún kékeré àfọlá báyìí ní kú yóò mọ̀ dì ẹ̀ ní kú ọlá ò jẹ́ kí n tán ọlá ò kí n tán o agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní tán ó ní bó ṣe ń mọ̀yàn báyìí ló ń dùn ún lóbò bó ṣe ń bá ṣe ń dé báyìí ó ní bá ṣe báyìí ó ní wọn pariwo ó ní ní òun ṣe pápápápá o ó ní okú eegun kò ṣe pápápá o tó yẹ pé wà á dókó tán ìsàlẹ̀ ọkọ̀ àmọ́ àdùn ó ní rárá o ó ní bọ̀bọ̀ yìí dùn ju máṣíìnì lọ ó náà ti sọ òbí tó bá ti tó kó wọ̀ báyìí á ṣe báyìí á jẹ́ máa mú yàn tó ń tó bá ti pé ó ní òun dé ké ó ní okú ìjú you are sweet mi fẹ́ sóyìnbó ẹ̀ nítorí àwọn èèyàn àti torí ẹsìn mọ̀ torí àwọn áàfù yìí ni ó ní ògbó tí yàyẹn sọ fún mi pé òun máa ń pariwo okú ìjú ibi ni màá kú sí ọ bíbí ní zongo nígbà tó wá dóhun tó dóhun dáadáa ọkọ yẹn tó fọyàn òun tó jẹ́ ẹ̀ papọ̀ tó mọyàn òun ó ní àti ṣeun nígbà tó mọyàn tó tára òun ti ṣe gbìrìgbìrì tó gbọ́ òkè tán tó ń wá òkè dáadáa ọkọ yẹn ó ní òun dà ní o ó ní ọmọ kéèyàn máa dóyún kẹ́ máa dàbí ẹ̀mí like ẹ̀kan ló ń dún ẹ̀ òde ń dàbí ẹ̀mí ẹ̀kan ní o òde aláwọ̀kọ́ ti dá ẹlẹ́kẹ̀jì ó ti dá ẹlẹ́kẹta ó ti dá ẹlẹ́kẹ̀rí ó ti dá òde ń dà lọ tó mọ̀ pé kinní kan onígbà tó wọn ṣe bẹ́ẹ̀ tán tó wọn á dà tó wọn ní thank you olùwà bẹ̀rẹ̀ wọn ní welcome ó wá bẹ̀rẹ̀ láti orí òun báyìí ó dẹ̀ mú àwọn yẹn ó dẹ̀ ń fi ṣe báyìí ó dẹ̀ ń fi ṣe ó dẹ̀ ń fi ṣe ó dẹ̀ ń fi ṣe gbogbo ọrùn òun ó dẹ̀ ń ṣe dáyà òun dẹ̀ ṣe tó fi wọnú òbò òun bó ibẹ̀ sí ńlá òun lóbo ó ní eléyìí sọ pé oṣù báyìí ó ńlá ni o ó náà kókó òkè ayé òun àti wọn bàjẹ́ báyìí o ta ló fẹ́ pè ó ní òun ò mọ nǹkan tó ń fẹ́ ṣe ó ń lá òun lóbo gidi gan ni nígbà tó wá la tán tó lá ọ̀bọ̀ òun dé stage kan tó lá ara wọn bá tún dìde ọmọkùnrin bá tún bẹ̀rẹ̀ pẹ̀lú òun ó ní ilé tó wà bí òun ṣe ìgbẹ́ ló wá fi ń dùn mí ṣẹlẹ́gbẹ́ tó fi ń dùn mí ẹgbẹ́ yẹn wá ń dùn mí wọ́n sọ pé ó ń dùn mí bẹ́ẹ̀ wọ́n ní láti rí i pé okó mi kéré ni ó ní tó kẹ́ bá tó fi ẹ̀gùn kọ́ ó pé ó kéré okó ẹ̀gùn o kò ń ṣe tó máa ń sọ̀rọ̀ tó pọ̀ wọn bá lọ́rú ẹ̀ ó wá ní bókè ṣé ẹ máa lè kọ ẹ̀yìn àwọn bá ní orúkọ àwọn
òótọ́ dẹ̀ ní orúnkún máa ń wọ́rí àwọn. Wọ́n bá ní orúnkún àwọn kan, wọ́n bá ní kí ló ṣe ń lórúnkún? Wọ́n bá ní orúnkún máa ń dùn òun ni. Wọ́n bá ní okay pẹ̀lẹ́ mọ́kàn tó ṣẹlẹ̀ ẹ kàn sùn. Ó ní lòun bá lie down lòun bá sùn. Ó ní òun bọ́ ọmọkùnrin ṣe wáyé òun jẹ̀ tí omi òun ti ń ṣe kínní. Ó ní òun bó ṣe wáyé débi ẹ̀yìn tó fi tó kó bọ ní òbò òun. Ìgbà tó ti bọ́ wá dì mọ́ òun ló bẹ̀rẹ̀ sí sùn dì ló ń sùn dì lọ. Bó ọmọkùnrin bẹ̀rẹ̀ sí dùn báyìí òun pariwo ẹ̀yìn yẹn ni kò dùn mọ́ òun ni olóko ẹ̀kọ́ fùjọ. Ó ní ó dì mọ́ òun gidi gan ni o. Ìṣèkọ́ bí ó ṣe ó dì mọ́ ó wà mọ́ra ó wá ń gé díẹ̀ mọ́ òun lẹ́yìn tó ń fìlì díẹ̀ mọ́ òun lẹ́yìn ó ní àti ṣeun nígbà tó ọmọ ìgé òun tó dóhun dé stage yẹn àti ṣeun àwọn àdúrà àwọn tán òun ti wà òkè òun náà ti dà àwọn ọjọ́ sùn pàtó dàrú ọjọ́ kejì báyìí bóyá jí làárọ̀ bá ní good morning wọ́n bá ní good morning o ó kàn ní bó ṣe ń wo òun báyìí wíwò ẹ̀ lásán máa jẹ́ kó bò òun ó dìde ó kàn wọ́n báyìí ó kàn dì òun mú ni ó kàn fẹsẹ̀ kan gbé òun ó kàn fọ ọwọ́ kan gbé òun lẹ́sẹ̀ kan sókè ni ó wá ní ó wo òun dì mọ́ òun ẹ̀ máa gbọ́ ó dì mọ́ òun àti wá dì mọ́ òun tán òun ṣáà ń wò òun bá láì dáhùn pé ó kàn wo eré táwọn ṣe lóru yẹn ni ó kàn bẹ̀kẹ́ ó kàn gbé ẹsẹ̀ òun wáyé ó kàn gbé sókè ni ó kàn bẹ̀rẹ̀ sí dóhun bẹ́ẹ̀ ni ó náà ti ṣeun ó gbé ẹsẹ̀ òun kan sókè ní ìdájí ní àárọ̀ pọ̀ tó dùn báyìí ó dùn láàárọ̀ yẹn dídùn yẹn ò pọ̀ títí kò lọ títí but ó pẹ́ náà lóun dà nígbà tó lóun tọ́ tóun dà tán òun á sọ fún wípé ṣó lè dúró kó ṣe wíkẹ̀ lọ́dọ̀ òun wá nínú pé òun lọ sílé wọ́n ní àti gbogbo tóun ṣe ojú ẹ̀ lílẹ̀kùn àwọn bẹ́ẹ̀ ó ní ìgbàlódé ẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ pé ẹ̀yin kọ́ lẹ́ni àkọ́kọ́ so ẹni tó jẹ́ kóun mọ̀ yín ló jẹ́ kóun máa gba ogun nǹkan tẹ́ ń ṣe fóun fine I may not dress well fine you may not like my appearance but at least ẹ máa yẹ̀ mí wò náà gbogbo akọ́ la máa ga gbogbo akọ́ la máa sígbọnlẹ̀ gbogbo akọ́ la máa tóbi gbogbo akọ́ la máa tínrín ẹni láìkí fẹ́lẹ́fẹ́lẹ́ kó bẹ́ẹ̀ rẹ̀ tẹ́ bá lára wọ̀ ẹ̀ láìkí but ẹ kókò tiẹ̀ máa wò ń wò náà wọ́n ní kó má bínú má ṣe kíní kan wọ́n ní òun wá fún un ní òun ṣáà ní pé òkè wọ́n ní òun fẹ́ bàbá wọ́n ní kó fún náà kàǹtì wọ́n ní pé no don't worry I'm not doing this for money ní I'm not doing waiting for money aláyé wá gbowó kó lè padà I want you to come by weekend at least wà ló 3 days wọ́n ní kí òun ò lè 3 days pé òun máa lọ bí iṣẹ́ wọ́n ní iṣẹ́ olóṣù wá ṣiṣẹ́ tó ń ṣe fún wọn ní okay no problem ìgbà tó wá lọ ó ní òun wá ní kó send account number òun sáà bẹ ó sáà send account number òun wá send owó sí ìgbà tó ń send owó sí ọ̀rẹ́ òun gangan yẹn náà kókó afúnmílò tó òun lówó dọ̀ ọ̀rẹ́ òun yẹn lọ òun wá send 1 million sọ̀rọ̀ òun yẹn àwọn àjọ ń sọ̀rọ̀ ní wọ́n sọ pé àwọn bọ̀bọ̀ yẹn lówó pé at least òun fún ní 500,000 500,000 owó kíni ó ṣe máa fún lówó yẹn ó ṣe máa ṣe kíni kan pé bọ̀bọ̀ yẹn nìyẹn bọ̀bọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ sí interesting bọ̀bọ̀ yẹn pé ó gba 500,000 ó ṣe ní múkẹ́ ó ṣe ní kíni kan kó tó lọ ṣé mi sọ fún ẹ kíni kan ó ní bọ̀bọ̀ yẹn sọ pé bọ̀bọ̀ yẹn àti bọ̀bọ̀ yẹn ṣáàjọ tú síra wọn lójú bọ̀bọ̀ yẹn wá pè wọn pé ẹ̀yin lẹ fún mi lóyún mi kọ́ ni mo bèrè lọ́wọ́ nígbà tó lọ sí fún wọn pé fún mi 500,000 pé wọ́n á harass mi pé òun lòún disturb yẹn fowó ẹgbọ́n ṣé mi mo disturb ní rárá o disturb mi fowó pé no o disturb fowó ó ní bọ̀bọ̀ yẹn kò wá gbé kọ́ọ̀dù àwọn ọmọ àwọn à ń pè kò gbé kọ́ọ̀dù ó ní kò sí táwọn máa lo rọ́bà báyìí ara àwọn ò ní gbádùn pé àwọn ṣáàfẹ́ kíndìnkọ̀ ó ní àǹtí ṣeun bọ̀bọ̀ yóò ṣàgbé kọ́ọ̀dù òun àwọn ṣe gbé ẹ̀mí àwọn kúrò ní ibẹ̀ nìyẹn níjọ́ yẹn wá níjọ́ kan wọn ọ̀rẹ́ òun yẹn náà ṣáà ṣe bákan sáwọn kò ṣáà ṣẹ̀dá sáwọn ọmọ wọ́n lọ sọ́rọ̀ àwọn míì pé òun gbìyàn fún òun pé ẹni ìdílé òun dẹ̀ mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ pé òun mọ̀ pé òun fẹ́ nìyẹn òun á tún wá gbé ẹni ẹ̀fẹ́ òun á dẹ̀ àdé òun àjẹ́kẹ́ ni ẹ wá bóun ṣeré mọ́ ìyẹn wá gbé yẹn pé kò jẹ̀ dá bẹ́ẹ̀ yẹn o ìyẹn wá pé òun sọ pé ó gbọ́ èèyàn wo ni Christiana gbé fún ẹ tí òun tó Christiana gba tọ́jọ́ tẹ́ ìbéjọ́ ń pé tó jẹ́ kó lọ́dọ̀ Christiana torí pé olówó lọ́wọ́ ní èmi àti Christiana àjọ dúró kọ̀ọ̀kan náà dúró ó ní mo ṣe ní pé ọ̀rẹ́ òun yẹ kó jọ tó lọ kó wá sílé òun ní ìsà àbí kó wá ní òun bọ̀ torí ọ̀rẹ́ òun yẹn wà ní ọkọ so kò ní fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ so ó wá pàtó dé ó ní ṣórí kan burúkú bẹ́ẹ̀ lọ́wọ́ mi rí ni dídò ni mò ń lò òun ló sọ fún mi pé mo sọ pé nǹkan tí mò ń lo ìgbọ̀nsẹ̀ ó ti sú mi kíkọ̀ ló ní mo dẹ̀ lọ́mọ kan àwọn máa ń ránṣẹ́ ládùúgbò ni o mo dẹ̀ ní pé tó yẹ kó ọmọ tó gbọ́ràn ni kájọ máa lo ó ló dé ìtútù sọmọ yẹn sóhun kí ló ń ṣe òun fún ọmọ yẹn lówó òun fún 500,000 òun gọ́gọ́ Christina fún alárẹ̀ $1 million ló ń fún $1 million ló ń fún pé ok pé ó ti àpé ọ̀bọ̀bọ̀ yẹn ó ti ẹ̀tẹ́hùn lọ́rùn pé sudan ẹni àtìgbà tó ń dẹ̀ ti fún ló ó pé bí Christina pè ní ìwọ̀n mọ̀kọ́ tó ṣẹlẹ̀ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sọmọ yẹn pé ọmọ yẹn ló wá pé òun pé òun mọ̀ pé èèyàn bẹ́ẹ̀ òun ò dẹ̀ bèrè lọ́wọ́ òun o ọmọ yẹn gbogbo kọ́ lòun mọ́ látijọ́ yẹn
bí ọ̀rẹ́ wọn ṣe pé Christian èló ó pe Christian ọ̀rẹ́ wọn yẹn pé èló Christian àgọ́ tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ o ọ̀dọ́ lọ́gbẹ́ lòun wà wọ́n jẹ́ ti bílẹ̀ rẹ̀ ó ní pé kò rí bẹ́ẹ̀ wọ́n ní àkúrò ló máa lọ bílẹ̀ rẹ̀ kíní kan ìyẹn sọ pé ṣó sọ fún mi pé wà tọmọ yẹn ń dóra yín so ẹni tí wọ́n ń dó lóní kó wàá dó èmi náà irú nonsense wo nìyẹn kí ló tẹ̀wé wọn yìí máa ṣe nǹkan báyìí náà wọ́n ní ọdún mọ̀ ìgbà lọ́wọ́ mi tó pa ọmọ ìkẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ wọn láwọn sáàjọ tún síra àwọn lójú ó láti ṣe ó dínkù wọn ayé tara wọn fún nǹkan tó ń ṣe yẹn ó ní àmọ́ òun sọ pé tẹ́tí bí òun sílé ayé òun ò dó okó tó dùn tó kó bọ̀bọ̀ yìí òun ó ní ọ̀rẹ́ òun yẹn túra láti bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ pé kó jọ bó tiẹ̀ ṣe kàn kó wá ó láti ṣe ògbọ́ ìṣòkò rárá o pé òun sọ fún mọ́mí Christian pé òun ò lè ṣe ọ̀rẹ́ méjì papọ̀ àwọn náà sọ fún mi pé kí ló wà ń bẹ́ẹ̀ kò ní mọ̀ àwọn ò ní sọ ó ti wá ń threaten òun pẹ̀lú pé òun ò ní threaten ó ní òun bọ̀ wẹ́n pé òun máa fún lóní rárá o ó ní for the beginning ẹ̀yin go like him tẹ́tẹ̀lẹ̀ tí máa sọ fún wọn ní pé má wọrí ṣe torí pé àwọn fẹ́ gba 1 million làwọn ṣe torí àwọn fẹ́ gba 1 million wọ́n fẹ́ gbó lórí tòun tó wà lọ ṣe ẹ wá fóun 500,000 ní wọ́n á ń bí wọn wọ́n sọ pé àfi kóun kówó yẹn wọ́n sọ pé òun ò ní kówó yẹn fún wọn kàkà kóun kówó yẹn fún wọn yà kówó yẹn wọ́n á dá padà sẹ́ni tó fóun padà ní o tó wá ní dá padà torí wọ́n fóun ni àmọ́ ẹ̀yin àti wọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ méjì òun kọ́ ló máa dáwà lánàá ẹ̀yin méjì o ẹ máa dọ̀bọ̀ rẹ̀ yín lọ náà ti ṣeun dé sí yé èmi àti ọ̀rẹ́ mi Christian yẹn àṣọ̀rẹ́ mọ́ àṣọ̀rẹ́ mọ́ díẹ̀ ní kò sí nǹkan méjì torí bọ̀bọ̀ yẹn ni àti ṣeun tó yẹ máa ń wọ oko gidi àwọn tó yẹ máa ń fojú di yẹn àwọn ló máa ń lóko gidi lọ́wọ́. Thank you for watching this wonderful story. God bless you.